ẹ ǹlẹ́ ọmọ Yorùbá, mo kílé mo kọ́nà mo kóyún ní mo kí àṣẹ ẹ̀dí, baálé eléyìí mo kí yín, ìyáálé eléyìí mo kí yín o. Bùwọ́ omi láwọn agbọ́nú lé ìyá nígbọ́ bùwọ́ àgbo. Wọ́n ní béwúrẹ́ bá wọlé tí ọ̀kágò ọ̀dẹ̀ràn àmújẹ. Àgbò tó wọlé tí ọ̀kágò ọ̀dẹ̀ràn àmúṣe lọ́bẹ̀. Bọ́mọ nìyẹn bá wọlé tí ọ̀kẹ́ nìkan ọ̀dẹ̀ràn olùwọ̀, ayé ò ní fi wá bọlẹ̀ tọmọtọmọ. Ta ló wà nínú búdò tí ń domirú? Èmi ọmọ yín náà ni Lukumanu ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹyẹ wá nǹkan fìdílé tàbí kan fìdílé nǹkan jẹ́ akẹ́kọ̀ọ́. Mo kí gbogbo ọmọ ọkùnrin tí ń fòótọ́ ọ̀nú jáwé, mo sì kí gbogbo wa lóbìnrin tí ń fòótọ́ ọ̀nú wa gbò. Ewé ò ní gbòdì. Abánjáwé ewé ọmọ ajá bàbá àwọn àgbò egbò ọmọ àwa o. Ẹja kọ́ra wa lẹ́kọ̀ọ́. Ìwọ láyé, èmi láyé. Tí ayé bá da yẹ̀pẹ̀ sínú gàárì èèyàn lè rí wa mú o. Gbogbo nǹkan máa dàrú fún èèyàn ni. Àwọn àgbàlagbà sì ní bí ilẹ̀ bá ń bínú ọ̀wọ̀ ní bẹ̀ẹ́. Bí ilẹ̀ bá ń bínú sẹ́, tá a bá yọ ọ̀wọ̀ tí yọ bẹ̀ẹ́ yóò sì gbọ́, ilẹ̀ náà mọ̀ padà. Ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà ajá ìrí tèmísì tí mo fẹ́ fún wa yìí. Tí a bá lò torí ẹ̀ máa ń sọ fún wa pé ogun tí ń bẹ nínú ayé ẹlòmíì ó lágbára púpọ̀. Wọ́n tó gun bẹ fún tọ́lọ́ lo sólẹ̀ tọ́lọ́ lo aṣínà kò ní ṣiṣẹ́. Àwọn àgbààgbà lọ́mọdé ẹ̀ ta bẹ́ẹ̀ ni iṣẹ́ yìí tí a bá lò ó jẹ́ kí àwọn ìdènà burúkú kó kúrò fún ni, kéèyàn sì rí ọ̀nà àbáyọ. Ẹ bá ń tọ́jú odidi ẹyẹlé funfun kan, ẹyẹ kòwé kan, ẹyẹ òǹbẹ̀ kan, iṣu ògìrì sákọ́, ẹyẹ ẹ̀gà akọ, ẹyẹ ẹ̀gà abo, eku asín, ẹ̀rọ̀ rókò, ẹ̀rọ alámọ̀ lọ́pọ̀lọpọ̀, igi ńlá, ewé làbẹ́làbẹ́, ewé jẹ́miníhò, àwọn ìlú àpè ní jẹ́miníhò, òun náà ní jẹ́ bẹ́ẹ̀. Ewé sìsì, ewé àkókò, ewé làpálàpá pupa àti funfun, àtàwọn kankan. Àwọn nǹkan tó kù á rí kún. Tá a bá parí iṣẹ́ ìtàn, ó ní ọjọ́ tá a rí lò pẹ̀lú àwọn kankan. Ẹbù yòókù tó wá kú oníbo ó ṣèṣe bẹ́ẹ̀ ni. Bí wọ́n bá fẹ́ kọ̀ rẹ sínú ìyà yóò yọ, wọ́n bá fẹ́ kọ̀ rẹ sínú ìdè yóò tú, ọ̀nà rẹ̀ ọ̀la. Ọmọ ẹ̀yà tó ti wà mí sẹ́tò rí promotion, ọ̀nà àbáyọ tó yẹ kálòmí orí. Ọmọjọ́ tó ti wọlé ọkọ, wọ́n lílé ọmọ dá, wọ́n ní nǹkan ọmọkùnrin ọkọ rẹ̀ náà dá, omi ara rẹ̀ dá, wọn ò sì jẹ́ lóyún. Oyún tó yẹ ká ẹni láyé ojú oorun lẹ tí ni. Ayé burú púpọ̀. Ayé bẹ́ẹ̀ bá doyin ẹ má ta wá, bẹ́ẹ̀ bá dodò ẹ má gbé wa lọ o. Ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n ìwọ tó bá fẹ́ kàn sí Lukumanu ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ìkòkò tó bẹ́ẹ̀ fi jó iṣẹ́ yìí ó kọ́kọ́ pẹ̀rọ̀ sí. Ó pẹ̀rọ̀ sí kòkò yìí. Àwa ewé àgbo, ewé èsìsì,
ewé tẹ̀tẹ̀ àbáláyé, ó sì wá wá ewé àkókò pẹ̀lú ìgbín, ó bomi sí, ó fi fọ ìkòkò yìí dáadáa. Ó ti pẹ̀rọ̀ sí tán, ewé tó fi pẹ̀rọ̀ sí kòkò yìí gan, ó tún níbo ó ti ṣe lórí tàbí kan ọgbọ́n, lórí tàbí kan sẹ́, ó tún níbo ó ti ṣe. Kasilukumanu ọmọ ẹ̀dá rẹ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbààgbà nọ́mbà yìí ọmọ ọ̀dọ̀ +23480 3298 3298 WhatsApp nọ́mbà mi nù. Gba nọ́mbà orílẹ̀-èdè Benin 01 54 65 1928. jẹ́ ń bọ́ fi kóòdù sí +229 01 54 65 1928. ẹ̀yin èèyàn wọ ẹgbọ́ kẹ́ mú sọ́dọ̀ ó ṣeé ṣe o, kẹ́ gbọ́ pé bàbá ọgbọ́n kókò ní dégà kan, ó ṣeé ṣe kẹ́ gbọ́ bẹ́ẹ̀. níbi tá a máa ń pariwo fún wa pé bí ẹ̀yin ọjà dégà kan wọn ò lé wa o, àtúnṣe ráńpẹ́ lọ́fẹ́ bá ìrìn àjò wa, torí àwọn wábi tó gbá èyí dáadáa, ọlọ́run fa ìgbà wá. àwọn àgbàlagbà sì ní bàbá tí débi tá à ń lọ èèyàn ní dúró náà ni. kódà ẹ̀yin tẹ́ bá bá wa jẹ́ dìmàṣẹ́, tẹ́ bá bá wa ríbi tó sọ̀ǹtọ́ láàrin bíi sí táńtó àfọ́ntúrú àhá, ó wà bẹ́ẹ̀ kọ́ láti jẹ́bi tí tó yẹ pé ọ̀nà rèé títí rèé, ibi tí ọ̀pẹ sí títì, ó yìí jẹ́ pé dégà kan yìí náà ni à ń wa, níbi tí èsè ilé elérò, ṣé ń gbọ́, ibi tí èsè ilé elérò, ẹ̀ ń tẹ́ ti dọ́dọ̀ wa, ẹ ti mọ ibi tí à ń gbé, ẹ ti mọ bó ṣe rí, bó ṣe jẹ́ nù. ọlọ́run kó fà ìgbà gbogbo wa o. ẹ lè bá mi sọ̀rọ̀ lábẹ́ aṣọ, ìtumọ̀ rẹ̀ ni pé ẹ bá mi sọ̀rọ̀ nínú WhatsApp mi, ẹ̀ ń tẹ́ bá bá wa rí ní orílẹ̀-èdè Nàìjíríà láti Kòròdú garage, ọgbọ́n mọ́tò tí ń lọ báyé kù, kẹ́ bọ́lẹ̀ ní Emily bus stop, Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà, ọ́fíìsì mi nìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà. ẹ̀yin tá ń bèrè pé yọ̀wò ní dé Nàìjíríà, ẹ wò pàkọ́ yín wò, mo dé tán, bó ṣe jẹ́ nìyẹn. á dára fún wa o. ẹ̀yin èèyàn mi lórílẹ̀-èdè Benin, ẹ ṣeun ẹ kú àlejò bàbá ọgbọ́n, á dára fún wa o. àìsàn àlejò máa ti dólè, ìrìn àjò ọdún 5 kò kóhùn kékeré, àti yan dólè ó lè jẹ́nu, á dára fún wa o. gbogbo ẹ̀yin èèyàn mi gbogbo, ọ̀nà ńlá fún yín, ẹni ṣubú dànù o, ẹjẹ́ rọra máa ṣe o, mẹ̀sọ́mẹ̀sọ́ láyé o, má dúró o, ẹni ó bá dúró ayé ò mú o, má sùn, tó bá sùn èèyàn kì í sùn, ẹni tí ó bá sùn kò lè débi oore rẹ̀ wà, tó bá tún débi oore rẹ̀ wà tó ń ṣe dìọ̀dìọ̀, wọ́n gbà á mọ́ lọ́wọ́, bó ṣe jẹ́ nù. ayé ò ní gbogbo wa o, wọn ò ní gbà tèmi, wọn ò ní gbà tiẹ̀. ire o, ire kàbìtì nílé gbogbo wa o.